ọ̀rọ̀ tá a rò pé ó ti kúregbé ó ti kúregbè ọ̀rọ̀ Àgbàlá Gabriel kò mà tíì tán nílẹ̀ yìí. Àwọn àgbà ní kò ní burú mọ́ ni kó má ku ẹnìkan mọ́ ni, ẹni tó máa kù mọ́ ni la ò mọ̀. Gbajúmọ̀ òṣèré Queen tíátà Alebiosu ti sọ̀rọ̀ nípa Àgbàlá Gabriel, ẹ gbọ́ ohun tó sọ. Àgbàlá Gabriel ò tiẹ̀ ṣoore fẹ́nìkan rí. Dẹ̀ máa wo gbogbo àwọn tó ń sọ̀rọ̀ against Àgbàlá Gabriel yìí o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ń jọ́ tí Àgbàlá Gabriel ti ń gbéyàn jáde tó ń dáwó fún ẹlòmíì ò dá wọn náírà síbẹ̀. Tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ nípa ẹni yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn ọlọ́gbọ́n ló lè yé. Àwọn tó lè yé àwọn bíi wòlíì, àwọn bíi àfáà, àwọn oníṣẹ̀ṣe, àwọn tó ń yíwọ́dà, àwọn ló lè yé. Tẹ́ bá rí ẹnikẹ́ni tó ń gbàyàn là tàbí ń gbàyàn sílẹ̀, àwọn ayé máa ń mọ́nítẹ̀, wọ́n máa ń dúró tì ní. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ wípé gbogbo àwọn tó ń gbé wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àárẹ̀ ara nìkan kọ́ ló ń ṣe wọn. Ẹlòmíì ogun yẹn inú ìdílé ló ti wá. Nígbà tí wọ́n gbé dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel àwọn yẹn máa tún mọ́nítọ̀ ẹ̀ débẹ̀. Ókè ìwọ ló fẹ́ gbàlẹ̀ lọ́wọ́ wa, mélòó èèyàn ń bẹ tó máa tẹ́rí sí tó máa gbàlẹ̀. Ṣé bí ọmọ tó ń wá ń sọ pé ó gbowó lọ́wọ́ wọn ibi kan náà ti kọ́ gbé lọ. Wọn ò rí owó gbà fún níbẹ̀. Owó tó ti ẹ̀ gbà fún níbẹ̀ gan ò ṣe máa fẹnu sọ nínú owó tó nílò tó fẹ́ lò. Àgbàlá Gabriel wá gba owó fún, ó yọná nínú owó yẹn, gbogbo èèyàn wá dìde, oníkálukú wá ń lọ. Bẹ́ẹ̀ ni màmá kan náà jáde, ó bí ìbejì kan síbì kan, ó ṣe gbá kan, ó ṣe kò. Ṣé Àgbàlá Gabriel máa kọ́ bímọ síta? Ṣé Àgbàlá Gabriel ẹni tó kọ́ bímọ síta? Àbágbàlá Gabriel kọ́kọ́ lọ báyọ̀ sùn lótẹ́. Ìyẹn jẹ́ new thing, ẹ wá rí bí opportunity. Ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín, ṣe rí àwa Yorùbá ò kì í ṣèyàn rí. Ohun tá a máa ń wá ni pé ká fara wa wálẹ̀. Kó tó di pé ọmọ yẹn pariwo pọ́n gbó lọ́wọ́ òun, gbogbo yín wà ń bẹ̀ o. Ẹ ò jáde o, ìgbà tọ́mọ yẹn wá parí olórí burúkú ni ó ṣe gbá ó ṣàwùjẹ́ kí n ṣàṣírí kan tó wù. Gbogbo owó tó bá bá tọmọ ọlọ́mọ jẹ́ wọ́n á bá tọmọ ẹ̀ jẹ́, wọ́n á bá ti ọmọ ẹ̀gàn jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde yẹn, mí ìfẹ́ mẹ́ni tó wù kó jẹ́, gbogbo àwọn ìyá tó ń jáde yẹn ṣé ìyá lọ́wọ́ yẹn àbábíagbá ẹlòmíì náà torí pé ó ń ṣe ohun tó ń ṣe òun náà jáde ó ń sọ̀rọ̀ against ẹ̀. Ẹ mọ̀ọ́mọ̀ ni ẹ fẹ́ bàjẹ́, ṣùgbọ́n kinní kan ẹ̀gbọ́n kan tí Bíbélì wí ni ó ní do not judge. Ó ní ẹ má dẹnikẹ́ni lẹ́jọ́, ó ní ká bá má dá yín lẹ́jọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ ò lè escape lọ́dọ̀ Ọlọ́run máa padà dá yín lẹ́jọ́. Èmi ò lè sọ̀rọ̀ Àgbàlá Gabriel níbi láíláí. Actor ni mí tí gbogbo yín mọ̀, ó ṣe fẹ́mi rí o, bẹ́ẹ̀ ló ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wa. Nígbà t'Àgbàlá Gabriel gbowó fún mi, ó gba 5.5 million, kó gba 1 naira lọ́wọ́ mi. Ó ní Alebiosu ẹ máa kówó yẹn lọ. Mo tún ní ẹ fún mi lákàntì church kí n ṣòwò síbẹ̀. Ó lẹ́yìn tẹ́ ẹ nídìí owó àní ẹ máa kówó yìí lọ. Mo fagídí, mo ní irọ́, mo gbọ́dọ̀ ṣòwò sákàntì mi. Wọ́n dẹ̀ fún mi lákàntì church, mo dẹ̀ ṣe 500k síbẹ̀. Kò gbó lọ́ mi, ó dá gbogbo ntẹ́ wá ń sọ yìí ń jẹ́ gbọ́ bí Àgbàlá Gabriel. Ipò gbowó fún yàn, ó tún wá lọ ń yọ. Ọ̀tọ̀ lẹ sọ pé ó ṣe máa gbowó sákàntì. Ó tún change ẹ̀, ó tún gbowó sákàntì àwọn tó ń tọrọ fún. Wọ́n ìtàwọn ẹbí ẹ̀ níyẹn ò dìde kí wọ́n ṣe. Ìwọ náà tó ń bá sórí social media nísìn, ṣé ìwọ tẹ́ ẹ sọ̀rọ̀ pé onídìí ẹ̀ bóyá máa rẹ̀ ní fún ẹ ní 1000 tó bá rọrùn bẹ́ẹ̀. Kí ló dé Yorùbá ò ní ṣe, Yíbò ò ní ṣe bẹ́ẹ̀ fúnra wọn. Kí nǹkan ṣẹlẹ̀ sí Yíbò, kí Yíbò ẹgbẹ́ wa dìde kán lò yẹn bí opportunity kán náà fẹ́ fa ẹni yẹn wálé. Haúsá ò ní ṣerú ẹ̀, kí nǹkan ṣẹlẹ̀ sí Haúsá ẹgbẹ́ ẹ̀ Haúsá yẹn wá dìde kó máa sọ̀rọ̀ against Haúsá ẹgbẹ́ ẹ̀. Àwa Yorùbá yìí náà ni abájọ tó fi jẹ́ yẹ̀yẹ̀ ní gbogbo wa ń wà. Nítorí a ò nífẹ̀ẹ́ ara wa, a ò fẹ́ lọ síwájú ara wa. Kí lẹ fẹ́ rí gbà ńbẹ̀? Jọ tó o bá fà wálẹ̀ tó lọlẹ̀ pátápátá tí ò jẹ́ èèyàn mọ́ njó lè dúró níta pé èmi rè tí mo fa Àgbàlá Gabriel wálẹ̀. You cannot do that. Wọn ò bí ẹrẹ́ ò lè sọ. Wàá kàn máa mọ̀ nínú náà ni. Dẹ̀ máa gbọ́ Ọlọ́run sọ pé gbogbo abanijẹ́ tó ń bàyàn jẹ́ kiri. Oníjọ́ tó bá dẹ́kun àti bànijẹ́, oníjọ́ yẹn la máa bànijẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń bàjẹ́ àtọkùnrin àtobìnrin mi ràn anybody o. Èmi náà wà ní social media, mo wà dáadáa, gbogbo àgbáyé ló ń gbọ́rọ̀ tèmi. Tó o bá fẹ́ jáde sí mi kájọ fà. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ jáde ní ìyá òṣì yẹn tó jẹ́ pé máa wáyé nìkan wọ́n ní ìyá àbèjì twins lovers. Òun náà lo opportunity, òun jáde, òun ṣépè, òun sọ oríṣiríṣi. Ìwọ tó jẹ́ pé àmọ́ story yẹn mo sì máa sọ story yẹn náà. Èmi yìí mo sì máa sọ story yẹn lórí àwọn òbejì yẹn, mo sì máa sọ story yẹn, mo ń bọ̀ ńbẹ̀. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí ohun tí Alebiosu sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel?